Ẹ kú iṣẹ́ o, àwọn ẹ̀yin èèyàn wa, a kí yín lẹ́ẹ̀kan sí i. A kí ọkùnrin, a kí obìnrin, mo dẹ̀ kí ọmọdé, mo kí àgbà. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa pátá níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ojú ìran tiwa, ojú ìran yín kò ní fọ́. Mo kí yín, ẹ ṣé, ẹ dẹ̀ kú ọmọ ṣe. Mẹ́sẹ̀gì kan ni mo kàn rí as a feedback lórí YouTube mi tí mo ní láti address immediately. Mẹ́sẹ̀gì yẹn nìyí, Prince Gabriel òun ló send mẹ́sẹ̀gì sí wa, which is a feedback on my YouTube. Bó dẹ̀ ṣe kọ́ nìyí, ó ní Uganda have less viewers. Èmi ló ń bá wí yẹn. Uganda have less viewers and followers since you have left Yoruba nation. Sórí yẹn kò fún mi problem, ṣùgbọ́n ibi tí problem fi wá tí mo fi jáde òun nìyí. Èyí tó sọ yẹn is not a problem to me. Jẹ́ kí n tún repeat ẹ̀. Prince Gabriel ló pera ẹ̀ or ló pera ẹ̀. You message me on my YouTube and this is what you said. Ohun tó wí nìyí, kí gbogbo ẹ̀yin èèyàn mi kẹ́ fi òye gbé. Ibi tí mo ti ṣẹ̀ wọ́n, I don't know anything about them. Only Uganda have less viewers and followers since you have left Yoruba nation. Èmi ìyẹn ò ń ṣe problem mi, it's just ọ̀rọ̀ nìyẹn. Ó tún wá sọ nǹkan kan, òun ló jẹ́ kí n jáde. Ó ní believe me sincerely. Nǹkan tó sọ tèmi fi jáde ni, ó ní believe me sincerely. Listen to me. Ó dàbí pé ẹ ò mẹ́ni tẹ́ ń bá ta, ẹ ò mẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀. Sórí, èmi ò ń gbọ́ ohùn èèyàn, ohùn Ọlọ́run ni mò ń gbọ́. Ṣó ń gbọ́ mi? Pé mo ní mi ò ṣe Yorùbá nation mọ́ yẹn, ohùn Ọlọ́run ni. Ebi ò ní pa mí. Jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ. Let me tell you so. I will clear many things here. Mo dẹ̀ lè pẹ́, mo lè má pẹ́, but máa clear many things here. Ìwọ tó sọ̀rọ̀ yẹn, òpè ni ẹ́. Go to my YouTube. Látijọ́ tí mo ti ń ṣe fídíò mi ì gbowó lọ́wọ́ YouTube rí. And it is not as if I don't know the process. Owó mi tó wà ń bẹ̀, wàláì, kì í ṣe owó kékeré. Ṣùgbọ́n mi ò gbowó lọ́wọ́ wọn rí. Kó lè ríru ẹni tí òun bá sọ wípé you're gonna have less viewers and followers since you left Yoruba nation. Ó wá sọ, ó ní believe me sincerely. Believe me sincerely ló jẹ́ kí n bọ́ta. If not, I will not even say anything. Torí believe you sincerely yẹn, forget about it. Èmi jẹ́yàn kan, mi ń ti torí owó ṣe nǹkan. Ṣó ń gbọ́ mi? Mo ní ṣe ọwọ́ mi now. I am a prophet. I never tell you, since I have been coming out, I never tell you that I am an agitator. I keep saying it that I'm a prophet, I'm a spiritualist, I run spiritual church and I do spiritual work. Kì í ṣe fún gbogbo èèyàn, not for everybody, but people that believe in it. I do spiritual work for them. Ẹni tó bá dẹ̀ gbàgbọ́ nínú èèyàn, òun ni ohun tí èèyàn bá ṣe fún ló ń ṣiṣẹ́ fún. Ìyẹn lọ bẹ́ẹ̀. Jẹ́ kí n wá clear off now. Tí n bá ṣe program church, kò sẹ́ni tó ń wò now. Ẹni tó ń wò, it is less than maybe 200, 150 ló ń wò. Ṣó gbọ́ mi? Ìwọ tó sọ pé mo máa ní less viewer yẹn. When I do my program in the church, it is less people that is watching it. Not to sọ yẹn. It is not even for me.
But I want to clear it for you that until that in bá sọ ọ̀rọ̀ Yorùbá nation làwọn èèyàn ń wo fídíò mi. Yorùbá nation tí mo dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí, èmi ń jáde mo wá ń sọ wípé nǹkan báyìí lolúwa wí. But nígbà tí mo ń sọ, you don't follow it and I need to step back. I step back. Do you get me? If ohun tó sọ yẹn, ìdí tó mo yẹ jáde tí mo fi jáde ni wípé kì í ṣe tèmi. Even when I am doing my church program, no, you don't watch it. Kí wá ní problem mi? Kí ni nǹkan tí mo lose? Kí ni mo lose? Even iṣẹ́ tí mo ń ṣe tí mo load sórí YouTube, you don't watch it. Èèyàn tó ń watch ẹ̀, ẹni tó nídìí ẹ̀ ló ń watch ẹ̀. Like 300, like 200. Àwọn tó nídìí iṣẹ́ tí mo ń ṣe as a prophet, àwọn ló ń watch video yẹn. The only one people will watch, it is Yoruba Nation. And I said, I don't do it again. And I have my reason. And I have declared my reason to you people. Ṣé gbogbo ohun tí mo sọ, ṣé kò tí ì ṣe? Tí ìyá onítìrí, ṣe bóun nìyẹn. Continue. Àti ìwọ tí mo fẹ́ràn, àti ìwọ tí mo hate, continue to follow ìyá onítìrí. Yorùbá Nation ò ní ṣeé ṣe, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Tí bá ṣì ń continue to follow ìyá onítìrí. And that is why I go off. That I said God told me that ìyá onítìrí cannot take you to anywhere. And many people begin to insult me. For what reason? Ṣé ẹ fún mi lóúnjẹ ni? Nígbà tí à ń ṣe Christmas, ta la rí tó fún mi lówó nínú yín? Nígbà tí mo ń ṣe New Year, tẹ́lẹ̀ rí tó send owó sí mi. Look at, àbí tó send gift sí mi. Ṣé mo béèrè owó lọ́wọ́ yín ni? Mo wà nínú àwọn tí ó máa ń throw àkáǹtì wípé kí wọ́n ṣàánú lórí Yorùbá Nation. Ṣé mo wà nínú wọn? Báwo ni o ṣe máa sọ useless ọ̀rọ̀? Ìwọ tó dẹ̀ sọ̀rọ̀ yìí kí n sọ fún ẹ, ó tó ẹsẹ̀ bàtà mi bọ́. Àwọn tó jù ẹ lọ ń kúnlẹ̀ síwájú mi nínú church ni. Àwọn tó lówó jù ẹ lọ ń kúnlẹ̀ síwájú èmi nínú church ni. You told me that you're gonna have less viewers and followers since you have left Yorùbá Nation. I never regret it. Bí tó pé tẹ́lẹ̀ kì í ṣe bí tó yẹ pé mo wá ṣe, mi ò join Yorùbá Nation because of money. Bó bá wù ẹ́ lọ unscribe mi ò mọ nǹkan tí subscribe yẹn gan jẹ́. I don't know. I don't know what it means. You can unscribe me. Nǹkan tí mi ò understand. Wá rí pé in any of my program, I never tell anybody to subscribe because I don't know the reason. Mi ò mọ meaning ẹ̀. My own is to come here to tell people what God tells me and drop it. I'm not doing it to get money from YouTube. I am not doing it to get money from Facebook or anybody. Iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ. Ẹ má jẹ́ kí n fèsì Yorùbá Nation o. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ní làákàyè tí ọpọlọ yín pé tí mo máa ń sọ ní gbogbo ìgbà wípé onílàákàyè nìkan òun ló lè understand mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi warn àwọn èèyàn. Ẹ má jẹ́ kí n go against Yorùbá Nation. The only thing tí mo kàn wá síta fún ni pé Olúwa sọ. Mo dẹ̀ wá, màá wá sọ tó bá wù yín kẹ́ gbọ́. Ṣùgbọ́n go and prove me wrong. Èwo ni mo ti wá tàwa sọrí èyí tí ó fèlì rí lórí Yorùbá Nation. I declare it again today. Àfi tí ẹ bá ja ogun. Ṣé èyí tí wọ́n lọ ṣe ní ọjọ́ta níjẹta yẹn? Ẹ̀yin ò rí pé bí ẹ ò bá ja ogun, ẹ ò lè gba Yorùbá Nation. Èmi kọ́ ni mò ń bá yín sọ̀rọ̀. Ẹni tó ń gbé nínú mi, ẹni tó ń gbé nínú ìránṣẹ́ Ọlọ́run ló ń bá mi sọ̀rọ̀. Ọlọ́run sì ló ń gbé ní inú mi. Mo dẹ̀ ń sọ fún yín. Àìlèjà kọ́. Ẹ lọ wò dáadáa. Bọ̀bọ̀ tó pe rẹ̀ ní kíní kan Ìdòwò yẹn, wọ́n ti pààyàn méjì o. Ẹ lọ bèrè dáadáa tó bá lè sunu yàrá ẹ̀ lénìí. Kò lè sunu yàrá ẹ̀ mọ́. Ìyẹn làwa ṣe ń sọ wípé kì í ṣe irú ogun yẹn làwa lè tẹ̀lé yín lọ jà. Ogun tí èmi lè tẹ̀lé yín lọ jà, òun lógun no retreat, no surrender. Agbára ẹ̀ wà.
Ọlọ́run dẹ̀ jogún ẹ̀ ní fún wa. Èmi ò fi ọwọ́ òsì júwe ilé bàbá mi. Ó lè ní mò ń fọ́nbù, ṣùgbọ́n I have always declared it pé kì í ṣe irú ogun tí ẹ máa lọ láàárọ̀ tẹ máa padà sílé yín lálẹ́. Tẹ bá wá padà sílé lálọ́ tán, àwọn ọlọ́pàá ojú tí wọ́n mọ̀ dáadáa, tó mọ̀ dáadáa lọ́mọ á lọ máa bá nílé. Ohun tó ṣe bàbá Sunday Igboho nígbà yẹn nìyẹn tí wọ́n fi lọ yìnbọn pa àwọn èèyàn nílé wọn. But tẹ bá ti rẹ́dì, tẹ́yìn náà bá rí dáadáa wípé ohun tọ́lọ́run sọ yìí tòótọ́ ni, èmi ò ní wá ta láti wá sọ ohun tí Olúwa ò sọ. Ohun tó Olúwa sọ yẹn ni mo máa wá ta láti wá máa sọ. Ohun tó Olúwa dẹ̀ sọ ẹ̀yin ò fẹ́ gbọ́. Ohun téèyàn ń sọ lẹ́yìn fẹ́ gbọ́. You continue with it. Nígbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀, I need to back out. Mi ò dẹ̀, I never regret it in my life. So ogun tí a lè bá yín jà ni wípé no retreat, no surrender. Ogun tí kì í ṣe pé a máa padà sílé, bọ́ bá ń pa wá, we will be there. We continue because we have mission. Òun làwa lè bá yín jà. Kì í ṣe ogun tẹ máa jà bẹ́ẹ̀ ṣe lọ ṣe ti ọjọ́ ta nísìnyí. Ṣẹ́yìn náà ti rí i pé ogun lẹ máa jà kẹ́ tó gba Yorùbá nation. With that you have seen it. Láàárín ìṣẹ́jú táwọn ọlọ́pàá rí tọ́jú gbogbo wọn ti sá kúrò ń bẹ̀. Ó bí wọn dá. Kí lẹ fẹ́ dúró ṣe? Do you think ìjọba yìí ń bá yín ṣeré ni? I told you all this thing. Mi ò dẹ̀ sọ in the flesh. I am saying it in the spirit. Pé ìjọba Nàìjíríà ò bá yín ṣeré. When you do rubbish, they will kill all of you. Láti mú dẹ̀ ti rí pé ẹ ti fẹ́ forfeit ẹ̀. Kọ́ má fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ́ rú àwa lára. Mi ò bẹ́ anybody gbowó lórí Yorùbá nation. Ẹni tó bá wá fún mi ní owó, ó jẹ́ wípé ẹni yẹn rí onílàákàyè èèyàn ni. Ó dẹ̀ rí gbogbo làákàkà mi lórí Yorùbá nation wípé mi ò parọ́. Ohun tọ́lọ́run sọ, òun ni mò ń sọ ló fi fún wa lówó. Ẹ̀yin lẹ ń bá mi bó ẹbí mi ni tó fi máa sọ fún mi wípé nítorí pé mo lòdù iṣẹ́ tí mò ń ṣe, ọjà tí mò ń tà, tó fi máa wá máa sọ fún mi wípé èmi máa you gonna have a less viewer and followers since I left Yorùbá nation. Ṣé ìwọ ló ń bá mi bó ẹbí mi ni? Ìwọ ló ń bá mi bọ́ ìyàwó mi ni? Ìwọ ló ń bọ́ mi ni? Look at you. Ìwọ tó sọ̀rọ̀ yìí gan wà láì tí wọ́n bá gbé ẹ tì mí, tí wọ́n bá evaluate ẹ, ó lówó tí mo ní, mo fi Ọlọ́run bú rẹ̀, mo fi ìgbésí ayé mi bú rẹ̀. If you can come out for me. Kò jẹ́ kí a jọ declare. Ohun tí mo ṣe sọ yìí jáde ni pé ẹ fi adé mi dé mi lórí o. I'm a man tó like Yorùbá nation. Nítorí ẹ̀ mo ṣe wọbẹ̀. Mo dẹ̀ believe pé ẹ máa gbọ́ ohùn Ọlọ́run. Òun lèmi ṣe wọbẹ̀. I am not going to regret anything. This year they will vote. Pé mo sọ fún yín, gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń parọ́ fún yín, babaláwo tẹ́jọ́ ń parọ́ kiri, they will vote this year. President will go ó máa wọlé this year. I have said that. It is a prophecy, not me. Anything prophecy will surely come to pass. I am not here to forecast. I am not here to predict. I don't predict. I'm a prophet. Why should I predict? Why should I forecast? I will say prophecy, and prophecy must come to pass. Ìyá onítìrí máa ṣẹ̀sìn ni, lọ kọ sílẹ̀. Olúwa ló sọ, ẹ̀yin lẹ ò gbàgbọ́. Ó máa ṣí ẹ̀sìn játijàti. Bí ẹ bá dẹ̀ ṣì ń tẹ̀lé, èmi sọ fún yín, Yorùbá nation ò lè work. 2023 wọn ò lè gba Yorùbá nation. I am telling you, the only thing that can provoke Yorùbá nation, it is war. Okay, ṣẹ́yìn tẹ́ ẹ fẹ́ jagun lẹ lọ sí Ọjọ́ta yẹn. Tọkọ̀ ọ̀ra fi kinní wọ̀nyí tí gbogbo yín sá kúrò ń bẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ lọ fèsì wọn pé wọn ò ní dìbò. Òun lọ́kọ̀ ọ̀ra fèsì yẹn, lọ́kọ̀ ọ̀ra ṣó yín ní nǹkan. Gbogbo yín ti sá lọ. You are wasting your time. Ẹ má jẹ́ kí n wá fún yín. Nítorí pé tí n bá wá fún yín, tèmi bàbá confam bá jáde fún yín, Yorùbá nation máa dàrú. Ẹ ọ̀rá fi mí sílẹ̀ jẹ́jẹ́. Ohun tó lọ́run rán mi lèmi kọ́ ọ̀rá ń sọ. Ṣé o gẹ́tì ẹni tó bá nídìí ọjà tí mò ń tà kó wò ó. Mi ò fọ́ọ̀sì èèyàn, mi ò dẹ̀ ní kó subscribe. Ẹni tó bá nídìí program tí mò ń ṣe as a church program wò ó. Ohun tí ọ̀rọ̀ ẹni ò fi jọ mí lójú ni pé even when I am doing program, èèyàn mélòó ló ń wò? Èèyàn tó ń wò ju 200, 150 lọ. In my church, if I send what I am doing, tí n bá load ẹ̀ sórí YouTube, èèyàn mélòó ló ń wò?
tó fi wá. If you go and check the record before, ṣé wọn ẹni tó wo fídíò ọjà tí mò ń ta ṣọ́ tó 1,000 ni wọn ò tó 500 except tí n bá sọ̀rọ̀ Yorùbá nation nìkan ló máa pọ̀. Kí ni gain mi? And I am doing it because I love it. Ẹ bá mi sọ fún wọn, ẹni tó ń gbọ́ kó tètè sọ fún gbogbo àwọn tó ń sọ̀rọ̀ jatijati nítorí mi. Tèmi bá jáde fún Yorùbá nation gbogbo ẹ máa dàrú. If I come out fully tí mo fẹ́ dógun tì yín, everything máa dàrú. Ẹ fi adé mi dé mi lórí. Ẹ ṣé gan ni. God bless you. Orúkọ mi ni Baba Confirm JP. Have a nice day.